Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi tẹ́ ń wọlé. Àánú Ọlọ́run ní fi sílẹ̀ o. Bẹ́ẹ̀ ṣe ń wọlé oore kan tẹ́ lè ṣe fún mi, tẹ́ lè ṣe fúnra káàárọ̀ oòjíire. Òun náà ni kẹ́ bá mi share program yìí. Kẹ́ dẹ̀ máa like, kẹ́ máa love. Ẹ rí i pé ó wà very very unusual. Kí n sọ wípé kẹ́yìn ẹbí mi máa tẹ like and love. Because naturally láì sọ fún yín, ẹ jẹ́ ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ ògo. Madam Temi Adeleke, tí ìjẹ́ ń sọ̀rọ̀ tẹ́ fi pàdé mi pẹ̀lú sticker. Ọ̀gẹ̀dẹ̀ gbọ́dọ̀ kọ́ yàgàn, ọmọ yọyọyọ nílé aládé, gbẹ̀dẹ̀ ní dẹkókò lágbàlá, arótù ìjú báyìí lọ lágbára Ọlọ́run. Ẹ rí ná, ẹ rí lò, ẹ rí yá, ẹ rí là, ẹ rí rà lágbára Ọlọ́run. Ẹ ní mọ̀ nira nígbà kọ̀ọ̀kan. Naturally, ó yẹ kí n sọ wípé mo ní ìròyìn ìbànújẹ́ fún gbogbo ẹ̀yin ẹbí mi, ẹ̀yin olólùfẹ́ mi lónìí. Ṣùgbọ́n mo wá rántí pé ìbànújẹ́ ò kì í ṣe tèmi, ìbànújẹ́ kì í ṣe tẹ̀yin. Ọ̀tá mi ló ní ìbànújẹ́, ọ̀tá yín ló ní ìbànújẹ́. Because lórí ọ̀rọ̀ Ọ̀yọ́, àwọn ọmọ Ọ̀yọ́ ti report to page mi lórí Facebook. Wọ́n dẹ̀ ti suspend ẹ̀ fún 180 days láì jalè ńbẹ̀, láì lu jìbìtì ńbẹ̀. Lórí òótọ́ ọ̀rọ̀, wọ́n jẹ́ kí wọ́n suspend the page mi for 180 days. Mo appeal, wọ́n ní wọ́n á gbé yẹ̀ wò. Torí pé mò ń sọ wípé mò ń bọ̀ wá táṣírí Ọ̀yọ́. Mr. Samuel Fáyanjú, ìfọ̀yanjú ọ̀rọ̀ yín. Ọlọ́run Elédùmarè ó yanjú ọ̀rọ̀ yín. Gbogbo nǹkan tí ó lù mọ́rin àjò yín kò ní jábọ̀ lágbára Ọlọ́run. I really appreciate. Ẹ̀yin náà pàdé mi pẹ̀lú sticker. So ìyẹn kó ìrẹ̀wẹ̀sì ọkàn bá mi díẹ̀. Torí pọ́dún 13 nìyí tí mo ti ń build the page yẹn. Lóòótọ́ níbi táwọn ẹgbẹ́ mi wà kọ́ ni mo wà ńbẹ̀. Because arẹ́gbẹ́ mi tó ti lé ní 1 million, àwọn tí mo síwájú wọn bẹ̀rẹ̀ wọ́n ti lé ní 2 million 3 million. Nítorí òótọ́ sísọ, nítorí àìlèsèké, àìlètẹ̀sí bí ayé ń tẹ̀ sí, àìlèsọ tí wọ́n fẹ́ kéèyàn sọ. Mo ní 271,000 followers. Mi ìdẹ̀bínú sọ́lọ́run. Because mo nígbàgbọ́ pé kò sẹ́ni tọ́lọ́run ò ṣe fún àfẹ́ntọ́ bá ní tòun ò tó. Ṣùgbọ́n àwọn Ọ̀yọ́ rí ní rí pé ibẹ̀ ń làwọn ti lè bá mi jà, pa mí lẹ́nu mọ́ tàbí dá mi lẹ́kùn. Kí mọ́lì láǹfààní àti tú àṣírí wọn. Ṣùgbọ́n mo nígbàgbọ́ tó dọ́sọ̀ nínú Ọlọ́run. Mo pé Ọlọ́run kì í sí lẹ́yìn alábòsí. Mo ní péèjì mi o, ṣùgbọ́n tí ò tí ìdàgbàsókè tá a lè pè ní backup page. Àwọn èèyàn tó wà níbí ò tí tó 1,000. So màá rọ ẹ̀yin olólùfẹ́ mi, kẹ́ ẹ mọ search fún Awikoko television, kẹ́ ẹ mọ bá mi follow ẹ̀, kẹ́ ẹ dẹ̀ mọ bá mi share ẹ̀. Mi ò ní gbọ́kú yín, ẹ̀ ní gbọ́kú mi, ẹ̀ ní gbọ́bí sí, ẹ̀ ní gbọ́bí sí mi. Ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ọ̀yọ́, kò sẹ́ni tí ó mọ̀ wípé kì í ṣe pa kórìíra Ọ̀yọ́. Ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ kì í dùn bí ìwọ ní ṣe máa ń rí. Now eléyìí tó gbé mi wálé ní kí n mọ́ gbàsìkò yín púpọ̀. Torí pé ìfẹ́ ní púpọ̀ ṣe lẹ́nu wa. You all have important things to do. Lónìí Sunday, ìsinmi ló jẹ́ láti máa múra sílẹ̀ fún iṣẹ́ ọ̀la. Having said that, ọ̀rọ̀pọ̀ tá a fẹ́ sọ lónìí lágbára Ọlọ́run. Òní la sọ̀rọ̀ nípa bóyá Alaafin ló fi Olúbàdàn àti Ṣọ̀ún jọba, Alaafin kọ́. Òní la máa tú àṣírí tí àwọn Ọ̀yọ́ ń gbé jáde. Kò sọ́gbọ́n tán fẹ́ dá sí. Mo mọ̀ pé torí ẹ̀ náà ṣe blọ́ọ̀kù péjì mi lórí Facebook. Mi ò mind. Ojú ò lè tẹni tó fẹ́ tanná, tó bá tanná, ẹni tó paná lónìí tì. So mo ń dúró de appeal Facebook
wọ́n bá máa accept appeal mi àbọ̀n máa delete because n tán sọ ni pé tí ò bá ti bá community policy mu àwọn máa delete page mi wọ́n máa deactivate ẹ̀ permanently. So iṣẹ́ ọdún 13 we just go like that. bó bá wá rí bẹ́ẹ̀ á jẹ́ wípé àtàwa àti gbogbo àwọn bloggers Ọ̀yọ́ kò sẹ́ni tó máa ní page lórí Facebook mọ́. ilé yìí ń certain because n tó fún ọ ní grace àti f1 láti report page tọ̀dọ̀ mi ó túmọ̀ sí pé ẹlòmíì náà lórí ọ̀fẹ́ àti report page tọ̀dọ̀ tiwọn. So yóò di orú ọ̀dá mi ni mo dá ọ kò jù bẹ́ẹ̀ náà lọ. God bless you sir. èmi náà nígbàgbọ́ nínú Ọlọ́run mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run bá wà pẹ̀lú mi. ńgbà tọ́lọ́run wà pẹ̀lú mi náà lẹ́yìn èèyàn náà fi wà pẹ̀lú mi gbogbo ayé ò lè fẹ́ràn ẹni. wọ́n bá àwọn tọ́lọ́run bá ti yàn tí ni oore ọ̀fẹ́ àti ọpẹ́ ńlá ni. So n tí ọ̀pọ̀ mọ̀ ò ní wípé agẹ́sìn kẹ́sẹ́ a ní ń tàpá kò sẹ́ni tí wọ́n kiri bọ̀ nípò tí ò ní fàbínú yọ. ọ̀rọ̀ dùn lẹ́nu tiwọn, ìpè dùn lẹ́nu tiwọn, ìbú dùn lẹ́nu tiwọn, ìbàjẹ́ dùn lẹ́nu tiwọn, àrífín dùn lẹ́nu tiwọn. ṣùgbọ́n wọn ò fẹ́ kó ti bò míì wá. èmi sì mọ nǹkan tí ń dùn wọn torí pé ìtàn òféfọ̀ wọn. wọ́n dẹ̀ mọ̀ wípé mo sọ bẹ́ẹ̀, wọ́n dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ló ṣe rí pé tàn òféfọ̀ àwọn. torí tá a bá sọ lọ tá a bá sọ bọ̀ Ọ̀yọ́ náà ni ó padà jẹ̀bi. gbogbo ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ káàrọ̀ òjìrè lónìí Ọ̀yọ́ náà ló padà jẹ̀bi. ẹ̀sìn ni wọ́n wá ń ṣe, ẹ̀sìn àwọ̀rò ni wọ́n ń ṣe lórí ìtàkùn ayélujára. eléyìí ò dùn mọ́ Ọ̀yọ́ nínú, ó ń bí wọn nú. ìṣòro tó wá wà ńbẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wọn wáyé tó wá jáwé kónkó nìkan ni ọ̀tá ọ̀run ọ̀gbẹ́bọ wọn. mo wá ní bóyá torí pé ọ̀rọ̀ tèmi nìkan ló ń bú wọn bíi sọ́sọ́ àbí bóyá tọ̀dọ̀ mi nìkan ló lówúra torí wọ́n mọ̀ pé wọ́n bá kẹ̀ pẹ̀lú ẹ̀rí torí wọ́n sì mọ̀ wípé òótọ́ ọ̀rọ̀ pọ́nbélé ni mo ń sọ because tí kì í bá sọ òótọ́ ọ̀rọ̀ they can just ignore me ń bẹ kó wọn sọ òkú sòótọ́ kankan nù nǹkan tó ń sọ. So Ọlọ́run tí ó ṣàgbékalẹ̀ gbogbo wa kò ní pa wá rèwerèwe, kò ní fìyà jẹ wá. mo nígbàgbọ́ nínú Ọlọ́run o. even gan kí Facebook ó mọ̀ padà àwa release Facebook page mi mo sì nígbàgbọ́ nínú Ọlọ́run wípé ọba olùlànà ni bọ́nà kan ò bá dí ọ̀nà mi ò lè là, bọ́nà kan ò bá tínrín ọ̀nà mi ò lè fẹ̀. Ọlọ́run létò fún oníkálukú wa especially me. Ibi tó ti mú mi ń bọ̀ mo mọ̀ wípé ó létò fún mi. Ibi tó mú mi dé ó jẹ́ kó yé mi kó létò fún mi. Ibi tó mú mi lọ nìkan ni mi mọ̀. Mo sì mọ̀ pé Ọlọ́run ní mú mi lọ síbi tí ò dáa. So ó mú rẹ̀wẹ̀sì ọkàn bá mi, kò sí bí ó ṣe ní dùn mí. Akitiyan, wàhálà, ìgbìyànjú, àtẹnumọ́, àtẹramọ́, consistency. Ó di ọdún 13 mo create page yẹn ní 2013. Mo dẹ̀ ti ń build ẹ̀ bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ́ẹ̀. So wọ́n á block ẹ̀ lénìí ní tí mo jí bá nìyẹn. I haven't said that. Ọlọ́run tó ní gbogbo nǹkan because ká sunkún fógún ọdún kò dá page padà o. Kí n torí ẹ̀ kí n sọ pé n kò sọ̀rọ̀ mọ́ lórí social media kò dá page padà. Nǹkan ẹyọ kan tó lè ṣẹlẹ̀ náà ni wípé mo lè tún page mi ṣe ṣùgbọ́n kó tó wá dà bẹ́ẹ̀. Gbogbo àwọn tó ní page lọ́yọ̀ọ́ ṣé bá dára wa mọ̀ kò sẹ́ni tí ò ní page mọ́. So the earlier the better. Tí wọ́n bá yọ̀ǹda kálukú pé kí kálukú ọmọ sọ tiẹ̀ jẹ́ kí n jẹ́ lọ jẹ́lòmí ọ̀rọ̀ náà lọ. Tó bá rò pọ̀ màá wí jẹ́ kẹ́lòmí owó tiẹ̀. Ẹni ọwọ́ ẹ̀ bá dunra wọn jù kó fara mọ́. Ẹni tó bá dẹ̀ fàbàrà kékeré gba ní ńlá kó máa rán fúnra ẹ̀. Ẹni tí ó bá dẹ̀ lára ìyà kó sún sẹ́yìn. So Ọlọ́run ti jọ create gbogbo wa ní the same era. Ọlọ́run fi wá sí the same generation. Ó fẹ́ ká jọ tribe papọ̀. Respect begat respect. So ẹni tí ó wá bọ̀wọ̀ fún ni kò tọrọ àpọ́nlé lọ́wọ́ ẹni. Yẹmi sí kí n pọ́n ọ lé
pọ́n mi lé kí n yí ọ sí ibi táyé dúró sínú. So as far as I'm concerned, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń tó gbé mi wá gangan nù. Àwọn tí wàá gba ọba Òwò Adé nímọ̀ràn, wọ́n ti gbà á níyànjú ìpè kó gbàgbé ọ̀rọ̀ àná, kó gbàgbé ọ̀rọ̀ empire ti kú, empire ti nù, empire ti lọ, kò sí nǹkan kan tí ń jẹ́ empire mọ́ nísìnyí. Ọ̀rọ̀ tí mo ti sọ sẹ́yìn, tí n bá ronú nípa ìgbé ayé mi àti bọ́lọ́run bá ṣe dá mi, ìmọ̀ ń mú mi rá bàbà lọ́tọ̀ láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, torí pé ìrònú mi yóò papọ̀ mọ́tò ọ̀pọ̀lọpọ̀ ọ̀jọ̀gbọ́n. Kò túmọ̀ sí pé ọ̀jọ̀gbọ́n lèmi gangan tí mo ń sọ̀rọ̀, ṣùgbọ́n ó túmọ̀ sí pé mi ò kì í ṣòmùgọ̀ totally 100%. So ó túmọ̀ sí pé traces ọgbọ́n díẹ̀díẹ̀ wà lára mi, because kò sábà sí nǹkan tí mo sọ tí ó wá sí ìmúṣẹ. Ẹ trace ẹ padà sẹ́yìn sí látọ̀rọ̀ Yorùbá nation ni tàbí látọ̀rọ̀ kíni, ẹ trace ẹ sẹ́yìn padà, ìwọ ni ó wá sí ìmúṣẹ. Kí wọ́n tó drop Yorùbá nation mo ti ní kíní ìtìkú, gbèrírí tí mo rí o orípo ti kú, ìbú àti èpè kò jẹ́ nísìnyí. Ṣùgbọ́n gbogbo ń tá a ṣe fún ròókò lọ́rọ̀ mi, ara lolúwere fi san. Ìbú ìdùn mi, èpè kìí ṣe dùn mí, torí mo mọ bí mo ṣe máa kàn yẹn ń kó padà. Now lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ náà la wà, pẹ̀lú ògo Ọlọ́run ètò tọ̀hún a máa bẹ̀rẹ̀ lónìí. So possibly gbogbo àwọn program mi kọ́ ni mo máa ṣe ní studio, àbí kọ́ ni mo máa ṣe pẹ̀lú kámẹ́rà, ó lè jẹ́ pẹ̀lú fóònù báyìí, torí ọ̀rọ̀ generator mi tí mò ń sọ ó sì débì kan. Lóòótọ́ làwọn èèyàn ń respond o, bọ̀ lára àwọn tó respond náà lára ẹni tó send 100 naira sí mi. Ọ̀pá ọlẹ́rìn, I swear to Almighty God 100 naira. Èmi sì rá láti, mo rò pé mo rówó. Well, ẹni yẹn náà ẹ jẹ́ ká kí wọn káyẹ, ẹ jẹ́ ká kí wọn tàn káyìn, because nínú àpò ìṣúná ẹ̀ náà ló ti sẹ́ndì. Kádẹ̀ fi tọ́rọ́ mọ́ kọ́bọ̀ lówó fi dòdìndì 100 naira ó kún ní kò yọ kúrò ńbẹ̀. Bọ́yọ́ nítọ̀ ń fi ṣàwàdà ní o, bọ́yọ́ nítọ̀ ń mọ̀ọ́mọ̀ ní o, bọ́yọ́ ṣèèṣì ní o, I don't know. But ẹ jẹ́ ká nígbàgbọ́ nínú Ọlọ́run pé ntọ́lọ́wọ́ bá mi ó ṣe yóò ṣe é. Mo ní mo fẹ́ ra generator 3.6 million naira lélẹ́yìí tí mo rí tó lè gbé generator tó lè gbé èsì méjì. Ìfẹ́ máa fi equipment mi hàn ni, torí àwọn ọ̀tá tó wà lórí ìtàkùn ayélujára gbogbo ń tá a bá ṣe náà làwọn náà máa ń fẹ́ ṣe. Wọn ò sì mọ̀ wípé ọjọ́ ti pẹ́ táwa ti ń gbìyànjú bọ̀ tá à ń tó pọ̀ lé ní èjì for more than 22 years ni mo ti wà lẹ́nu ẹ̀. Ó lè jẹ́ láàrin ọdún méjì kámẹ́rà kan ni mo máa rówó láti rà, ṣùgbọ́n mi ò fà sẹ́yìn, mo tẹpẹlẹ mọ́. Ìjọ́ tí n bá rówó náà kan, ìjọ́ tí n bá rówó náà méjì. Mo ti rí gbà tí mo ń kọ́ studio tí mo rógi tí mi ò rówó páànù tí mo fẹ́ fi kàn án. So mo ń try láti sọ yẹn káwọn èèyàn lè mọ̀ wípé kò rọrùn ká tó yọ ọmọ inú èkùrọ́ sòróró. Ọkùnrin tó ń sun rárá fọkùnrin ẹgbẹ́ àkọsẹ́ ní í ṣe. Èmi ò lówó tó ń flow torí mi ò ṣe skit maker. Òótọ́ ọ̀rọ̀ tí mò ń sọ kò generate nǹkan tó pọ̀, because ìwọ̀n bá ìwọ̀n èèyàn, ìwọ̀n bẹ́ẹ̀ yín èèyàn lè fẹ́ràn òótọ́. Òótọ́ dọ́jà òkúta, ẹ̀yin náà ti gbọ́nà o, owó lọ́wọ́ là ń rèké. That is the bitter truth. Òótọ́ kì í tà, in tó serious kì í tà lórí ìtàkùn ayélujára. Bọ̀ ẹ sì dílẹ̀, ẹ sì ọyàn lẹ̀, ẹ parọ́, ẹ ṣe kọ́mẹ́dì, èrò rẹpẹtẹ ni ó máa wò ó. Láàrin ijọ́ kan 1 million ti wò, 2 million ti wò, 3 million ti wò. Ṣùgbọ́n sóòótọ́ ọ̀rọ̀ báyìí bíi 2,000, 3,000, 5,000, 10,000 ọ̀pọ̀ tánu. So gbogbo àwọn nǹkan yẹn ló wà nù ara, because majority ọmọ ògbé ṣe bí content creator ni, ìwé YouTube ń sanwó fún ọyẹ kọ́ máa rówó báyìí, ọyẹ kọ́ máa rówó báyìí. Kò rí bẹ́ẹ̀, ọkàn lè fi máa ń bù ú. N tó báyé àwọn òṣèré orí ìtàgé jẹ́nu tí sickness fi pẹ̀lú mí mọ́lé. Ọkàn la fi ń fọkàn sí pé wọ́n lówó lọ́wọ́ láì mọ̀ pé wọ́n ní nǹkan kan. So n tó bá ṣẹlẹ̀ sẹ́nìkan ẹ̀kọ́ ló yẹ kó jẹ́ fẹ́lòmíì. Ìdínà tèmi ò kí ń fi fọ̀rọ̀ mi sábẹ́ ahọ́n sọ pé mo ní generator 3.6 million naira ni mo nílò, tàbí tí n bá dẹ̀ fẹ́ relé tó jù lọ 4.8 million naira. Tí n bá rẹ̀ tó wà lọ́kàn tàbí tó lọ́n fi sí lọ́kàn tó wù láti support mi,
ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp kí n fún yín láka nọ́mbà tẹ́ bá ń fi sí +234 904 851 9362 +234 904 851 9362 tó bá jáka nọ́mbà yẹn gangan lẹ fẹ́ GT Bank ni 0515 37 37 53 0515 37 37 53 iná ò ní tán wo yín. Then ẹ jẹ́ kí n fa àkókò yìí sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pé orí YouTube nìkan lẹ́ẹ̀tì máa rí mi for now. Ìbàdàn ti blọ́ọ̀kù Facebook tí mo ti ní followers rẹpẹtẹ ó túmọ̀ sí pé orí YouTube nìkan lẹ́ẹ̀tì máa rí mi. Ibi tí Ọ̀yọ́ ti wá ṣera wọn ni wípé I will now back to Ewi lélẹ̀ tí ọmọ kan wọ́n ń kó tí wọn ò sì ní mọ ibi tí mísáìlì ti ń wá orí màá máa share lórí WhatsApp yóò dẹ̀ máa lọ lórí YouTube ló jẹ́ kí n sọ wípé adánilóró agbára ló fi kọ́ ni. It is not over until it is over. Èmi àkàndọ̀rọ̀ Awikoko kí n accept defeat until the last minute. Now Ààrẹ Bọ́lá Ahmed Tinubu gba Ọba Òwò Adéníyànjú nímọ̀ràn through olùrànlọ́wọ́ ààrẹ. Now ó náà ni okay Mr. Temitope Ajayi, Senior Special Assistant to President Bola Ahmed Tinubu on Media and Publicity, has commented on the ongoing debate over supremacy among the three leading monarchs in Oyo State, the Olubadan of Ibadan, the Alaafin of Oyo, and the Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́. Ajayi said, and I quote, "We are no longer in the era of Oyo Empire, Rome and United Kingdom that once ruled more than half of the world. As empires can no longer claim sovereignty over the former colonies. Times have changed. We are now in a new world. Oyo Empire now belongs to history, and the whole of what we now know as Yoruba land was never under the rule of Alaafin. The society will function well if the current natural rulers in Yoruba land understand their roles in modern society. Our kings should now work collaboratively to preserve peace, unity, and development in their communities while preserving our cultural values." He added, the Alaafin Oyo, Oba Akim Owade, one of the foremost monarchs in the state, was notably absent when Governor Seyi Makinde inaugurated a new Oyo State Council of Obas and Chiefs in Ibadan on Thursday. The chairmanship of the council is set to rotate among the three leading traditional rulers in the state. The inauguration held at the House of Chiefs Hall, State Secretariat, Ibadan, saw the Olubadan of Ibadan, Oba Rashidi Ladoja Arusawan, appointed as the inaugural chairman of the Arusawan, appointed as the inaugural chairman of the council for a 2-year term. Governor Makinde stated that the chairmanship will rotate between the Olubadan, the Alaafin of Oyo, and the Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land, with each leader serving a 2-year term, and that the three monarchs were consulted before the inauguration. However, the Alaafin of Oyo's palace denied that Oba Akim Owade, 1, had any consultations with Governor Makinde or endorsed the rotational chairmanship arrangement. In a statement issued on Thursday by the Alaafin Chief's press secretary, Mr. Bode Drojaye, the palace clarified that it had been drawn to comments attributed to the governor suggesting that the Alaafin, the Olubadan, the Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land, has been consulted prior to the inauguration. He said, and I quote, "The attention of the Alaafin's palace has been drawn to a statement credited to His Excellency,
Governor Seyi Makinde, that he consulted with the 3 traditional rulers in the state on the rotational chairmanship of the State Council of Obas and Chiefs. The palace firmly rejected the claim, stating that no such meeting or consultation occurred. They said, and I quote, "There was no time that His Imperial Majesty, the Alaafin Oyo, Oba Engineer Abimbola Akeem Owadewan, had any meeting with either the state governor or any of the 2 traditional rulers mentioned on this issue." The palace further stated that the Alaafin never expressed support for a rotational chairmanship of the council, saying, and I quote, "The Alaafin did not tell the governor nor make any categorical statement endorsing rotational chairmanship among the 3 traditional rulers in the state." The statement noted that the position of the Alaafin and the Oyo community regarding the Oyo State Council of Obas and Chiefs had already been formally communicated to the governor. Meanwhile, ahead of the inauguration, a video involving the Alaafin of Oyo, Oba Owade, and the Olubadan Senator Ladoja circulated online, sparkling renewed public debate. The footage recorded during the 2026 interfaith service at the Secretariat ground space behind the Oyo State House of Assembly in Ibadan showed the Alaafin extending his hand in greeting to the Olubadan while seated, but Oba Ladoja appeared to snub the gesture shortly after exchanging pleasantries with the son of Ogbomoso, Oba Afolabi Gandi Olaoye. Now, láì dènà pẹ̀lú rárá, láì sì bàsìkò rárá, Yorùbá ní tá a bá ti rọ́mọ ọba ti rí dànsákì, agbẹnusọ fún ààrẹ náà ló sọ̀rọ̀, either directly or indirectly. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló fún Aláàfin Ọ̀yọ́ ní ìmọ̀ràn tó sòódó ń pé kó gbàgbé àná, ọ̀rọ̀ empire ti lọ. Like I rightly said in all of my productions, tó fi dàbí ẹni pé mo jẹ́ ọ̀tá Ọ̀yọ́, bọ́ nísìnyí mi ò mọ iye ọ̀tá tí Ọ̀yọ́ fẹ́ mú. Èmi wà lórí social space, wọ́n láǹfààní àti rìpọ́ọ̀tù péèjì mi, wọ́n láǹfààní àti blọ́ọ̀kù péèjì mi, bọ́ wọ́n láǹfààní àti blọ́ọ̀kù others. Ká má rò pé mi làwọn ń ṣe o, àwọn náà ni wọ́n ń ṣera wọn, because ibi tí màá gbà yọ sí wọn, wọ́n ní láǹfààní àti blọ́ọ̀kù mi ń bẹ̀. So alágbára ayé àtàn o, ẹ̀yin Ọ̀yọ́ tó lò ní ẹgbọ́, àwọn tó lànà wọn ò sí mọ́ o. Nígbà ló nígbà ń lò, báwo ló sì rè, adẹ́ẹ̀dá ò mọ, adẹ́ẹ̀dá ò sùn, yóò sẹ̀san. Ọlọ́jọ́ díẹ̀ láyé mọ́gbọ̀nà kankan. Mi ò tí ever rò láti bà tẹnìkan kan jẹ́ rí, tàbí kí n ever rò wípé lórí nǹkan tẹnìkan ṣe sí mi kan blọ́ọ̀kù péjì ẹ̀. Bóyá èèyàn bú mi, àbí èèyàn yìn mi, àbí èèyàn kì mí, àbí èèyàn ṣètánà dì mí. Mi ò ever rò rí, because mo mọ kí ló take láti kó èèyàn jọ lórí social media. Ṣebí kọ̀ọ̀kan ìjèjì làwọn èèyàn máa ń like page èèyàn, ìkọ̀ọ̀kan ìjèjì làwọn èèyàn máa ń follow page èèyàn. Tó bá jẹ́ pé ó dùn bẹ́ẹ̀ ni láti 13 years, why tí mo tún máa parí program tí màá tún ní ẹ like kẹ́ follow page mi lórí Facebook, tí màá tún ẹ̀sẹ̀ máa sọ pé kẹ́ subscribe sí channel mi lórí YouTube. Ó túmọ̀ sí wípé èmi náà ń fẹ́ kó grow ni, ó wá grow níwọ̀nba. Àwọn ọ̀tá wá lo agbára láti report page mi, láti jẹ́ kán block ẹ̀. Well, mo fi eléyìí tó kù sílẹ̀ fún Ọlọ́run. Mi ní láti gba time yín, mi ní láti rojọ́ púpọ̀, mi ní láti lo àmì fàágùn. Ọ̀rọ̀ tó jáde láti iléeṣẹ́ ààrẹ òun náà ni mo mú wá o. Wọ́n gba Òwò Adé nímọ̀ràn àtọ̀yọ́ pé kí wọ́n yàgò fún ọ̀rọ̀ empire. Advice tèmi náà dẹ̀ fún wọn nìyẹn, pé empire ti lọ, Ọ̀yọ́ Àtìbà ló kù. Ọ̀yọ́ Àtìbà tó dẹ̀ kù yìí kò ju Ìbàdàn lọ o, kò dẹ̀ ju Ògbómọ̀ṣọ́ lọ. So báwo l'Ọ̀yọ́ Àtìbà ṣe fẹ́ develop nítorí yẹ kó jẹ́ kókó fún gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ nù? Báwo ló ṣe fẹ́ yàtọ̀ kúrò lábúlé ikú tó wà nítorí yẹ kó jẹ́ kókó fún àwọn ọmọ Ọ̀yọ́ nìyẹn? Báwo l'Ọ̀yọ́ Àtìbà ṣe fẹ́ develop nítorí yẹ kó jẹ́ kókó fún àwọn ọmọ Ọ̀yọ́ nìyẹn? Báwo l'Ọ̀yọ́ Àtìbà ṣe fẹ́ attract investors, àwọn tí ó dáṣẹ́ sílẹ̀, báwo ló ṣe fẹ́ attract wọn nítorí yẹ kó mọ́mọ́ láyà àwọn tó jó lóṣèlú, àwọn èèkàn, àwọn tó rúdú jẹ, àwọn tó rí jẹ sẹ́kù, àwọn tó rí sẹ́gi ọlà fún nílùú Ọ̀yọ́ nù. Kì í ṣe láti máa jà fún èmi làgbà ìwọ làgbà, èmi ló lórí ọba ìwọ ló lórí ọba, èmi ni ó yẹ kí n jẹ́ alága
ẹgbẹ́ alága àdáṣe títí ayé èmi nìkan ló yẹ kí n wà ń bẹ̀ kò yẹ kẹ́lòmí ò débẹ̀ mọ́ èmi àti lágbájá kì í ṣẹgbẹ́ mi tàgbẹ̀tàmẹ̀dò kì í ṣe irọ́ gbogbo yẹ kọ́ la fẹ́ jẹ mọ́ lónìí àwọn ọba kan ń jẹ ìlú wọn ń develop yàtọ̀ sílùú Ìbàdàn tó jẹ́ pé Ọlọ́run ọba ti kẹ́ fúnra lára ẹ̀ bóyá láìkì Ìbàdàn Ọlọ́run ọba ti kẹ́ Ìbàdàn because àwọn ọmọ Ìbàdàn nìkan tó Ìbàdàn develop ẹjá fi tọ̀tẹ̀kùn ẹjá yọ tọ̀tẹ̀ kúrò ń bẹ̀ ìmí mọ̀ wípé àwọn ọmọ Ìbàdàn the indigenous of Ìbàdàn land they are all enough to build their city tí ó fi dàpè wá wò wọ́n lè sọ pé kájèjì ó kò nílùú àwọn kókó ọmọ ìlú nìkan ìlú Ìbàdàn ó sì máa exist yóò sì máa flourish títí dọ̀là torí pé Ọlọ́run ti gbé wọn sáàrin gbọ̀ngbọ̀n Ọlọ́run máa ń fi nǹkan fẹ́fọ̀ àwọn ìlú ni àwọn ìlú kan máa wà fortunate títì ńlá yóò gbà rìn wọn kọjá gbogbo ẹni tí ń travel lọ lọ́sàn tí ń travel lọ lọ́sìn wọ́n máa labẹ̀ kọjá wọ́n máa ráwọn èèyàn tí ń kọjá àwọn ìlú kan dẹ̀ máa wà unfortunate tó yẹ pé kọ̀rọ̀ làwọn lọ wà wọ́n lè jẹ́lùú tí ìbá lókìkí ṣùgbọ́n torí pé wọ́n wà ń kọ̀rọ̀ kò sáyé ẹni tó rí wọn so àmọ̀ràn tí gbogbo wa ń gba Ọ̀yọ́ ni wípé ìgbéraga nìgbéra sánlẹ̀ ìgbéraga ò sì ní nǹkan tí yóò ṣe fún ni kò ní tí ó tà fún ni kò níbi tí ó gbéni dé inú kòtò ni máa ń tini lọ torí pé ìgbéraga ò ní tó fẹ́ hàdì mọ́lẹ̀ ayé yẹn ni máa ń jẹ́ káwọn èèyàn sá fún èèyàn ni bàbá sì wá bá gbogbo ayé jà tán tá a bá bá gbogbo èèyàn jà tán ta ni yóò wá kú ni kù àwọn ọmọ Ọ̀yọ́ tó wà lórí ìtàkùn ayélujára tí wọ́n ń sọ̀rọ̀ èmi àkàndọ̀rọ̀ Awikoko ìbé ìbú rí ọ̀rọ̀ lásán ni mo ń sọ àṣírí ni mo ń tú ìtàn ni mo tẹ̀ ń sọ ṣùgbọ́n àwọn ọmọ Ọ̀yọ́ tí ń bẹ lórí ìtàkùn ayélujára èpè làwọn ń sẹ́ ìbú ni wọ́n ń bù àrífín ni wọ́n rí àwọn àgbà wá fún mi rò pé mo single-handedly rí yàn kan fi lọ́yọ̀ọ́ rí ju pé mo sọ reality pé kò sí lineage ọ̀ràn míyàn mọ́ láàrin wọn and that one is bitter truth ìbàrìbá Nupe Fúlàní tó kù lọ́yọ̀ọ́ nù ilé yun kì í dẹ̀ ṣe ìbú possibly ó ṣeé ṣe kọjọ́ ọmọ Nupe lèmi náà by origin bóyá àwọn tó sẹ̀mí lẹ̀ bóyá bàrìbá ni wọ́n ti wá I might not know so yẹn ò kì í ṣe ebú kí ni ìdí tí ò kì í fi ṣe ebú ni pé ìbàrìbá are human beings majority ọmọ bàrìbá ni wọ́n lámì tí wọ́n lápa majority ọmọ bàrìbá ló ń ṣe dáadáa nígbèsí ayé wọn láàrin àwùjọ majority ọmọ Nupe ló lókìkí so Nupe is a tribe ìbàrìbá is a tribe Bogu is a tribe tí wọ́n exist tí wọ́n dẹ̀ flourish so kò yẹ kó dùn Fúlàní is a tribe Fúlàní wà nípò gíga ní sọ́jà ní Air Force ní Navy ní gbogbo nǹkan nínú àwọn tó lówó wọ́n wà ń bẹ̀ dáadáa so ó túmọ̀ sí wípé ẹ̀yà lásán ni so gbogbo àwọn ẹ̀yà yìí kò sí èébú kankan bẹ̀ bí ìgbà táwọn èèyàn bá ń sọ̀rọ̀ sáwọn ègùn pé ègùn ni àwòbélà ṣégò kì í ṣèyàn ni nínú àwọn ẹ̀yà tó kóyàn mọ́ra láyé yìí ègún jẹ́ kan bẹ̀ yes nínú àwọn èèyàn tó mọ̀ èèyàn ṣe lálejò ègún jẹ́ kan bẹ̀ ègún always love with heart yes láwọn ègún tí mo mọ̀ ègún máa ń fẹ́ràn èèyàn dẹ̀ máa ń káràmásìkí èèyàn dẹ̀ máa ń sàpọ́nlé èèyàn gan so bọ́tẹ́ àwọn èèyàn bá sọ pé ègún ni ọ́ lójú ẹni tí ò dá wọn mọ̀ tàbí tí ò súnmọ́ wọn tàbí tí ò bá wọn ṣe yóò máa rò pé bóyá wọn ò dáa ègún dáa tán wọ́n lè fojú wọn tọrẹ so kí àwọn tó ṣẹ́kù lọ́yọ̀ọ́ kí wọ́n má jẹ́ kí lẹ́yìn ó ká wọn lára péèjì mi 50-50 ni tán bá dá padà fún mi wọ́n sórí àwọn bloggers tó kù lọ́yọ̀ọ́ àwọn tó ń post lọ́yọ̀ọ́ wọ́n sórí rẹ̀ tí wọ́n bá dá péèjì mi padà àjọ máa wà ní same position I can promise them that so kí gbogbo ọjọ́ lọ bẹ̀rẹ̀ afresh kájọ wa mọ bó ṣe rọrùn sí láti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí jọ kójọ lé ní èjì tí Facebook ọ̀bá dẹ̀ wá gbà mí láàyè mọ́ lórí Facebook eléyìí ó sọ pé káyé ó parẹ́ because Ọlọ́run ló mọ nǹkan tí wọ́n fi report mi gbogbo àwọn nǹkan yẹn ló wà nù ara wọn èmi náà dẹ̀ ti máa ń wò ó lọ́la wípé social media platform tá a wà yìí ọjọ́kọ́jọ́ ló lè crash out ọjọ́kọ́jọ́ kò wá yẹ kó tọwọ́ èèyàn kankan wá ṣùgbọ́n ọmọlàkejì ó yẹ kó tọwọ́ èèyàn wá ayé èèyàn ò ní tọwọ́ mi bàjẹ́ èmi náà sì ní tọwọ́ ẹnìkan kan bàjẹ́ well mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ra
náà ní sanwó yín àánú Ọlọ́run ní fi sílẹ̀ o ẹ̀yin náà tẹ́ bá fẹ́ ra sticker fún mi ibi tẹ́ ti ń wò mí yìí tẹ́ bá wò sàlẹ̀ ẹ máa rí dollar sign tẹ́ bá rí ẹ click lórí ẹ̀ ẹ máa gbé lọ síbi táwọn sticker yẹn wà ẹ máa rí different prices ní bákan náà ibi tẹ́ ti ń wò mí yẹn lórí YouTube tẹ́ bá wo àwọn nǹkan tí wọ́n tò ẹ máa rí mix ẹ máa rí share lẹ́gbẹ̀ẹ́bẹ̀ náà ẹ máa rí thanks ìdúpẹ́ thanks bí èèyàn dúpẹ́ lọ́wọ́ èèyàn thanks ẹ click lórí thanks yẹn máa gbé lọ síbi táwọn sticker yẹn wà ẹ̀yin èèyàn mi lórí TikTok lóòótọ́ ni pé ó ti tọ́jọ́ méjì mẹ́ta tá a ti láǹfààní àti ríra wa ń bì yìí èmi náà mì sí yín o kò rọrùn fún mi láti lo app àbí láti pẹ̀lú kámẹ́rà pẹ̀lú nǹkan pẹ̀lú gadget kò rọrùn fún mi láti wọ TikTok pẹ̀lú Facebook àti YouTube lẹ́ẹ̀kan náà torí pé nǹkan tí TikTok máa gbà ó rọrùn lórí fóònù mọ̀ kò rọrùn lórí software n tó máa gbà ó máa ń jẹ́ kí àwọn platform tó kù kan slow tàbí kan hang ìdí nìyẹn tí mi fi láǹfààní àti wà pẹ̀lú yín ọkàn mi wà pẹ̀lú yín always God bless you all àánú Olódùmarè nífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀ o ẹ kú múra sílẹ̀ fún eléyìí tí mo sọ Aláàfin ló fi Olúbàdàn jọba àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ ńlá ni o ọ̀rọ̀ tí yóò mì gbogbo Ọ̀yọ́ tìtìtì ni lágbára Ọlọ́run ẹ kú ojú lọ́nà òní náà ni o pẹ̀lú ògo Ọlọ́run kò ní dọ̀la lórí tí wọ́n ṣe blọ́ọ̀kù péjì mi nìyẹn so kó tó di pé wọ́n ò ní avenue láti ṣe nǹkan míì ká má wulẹ̀ ká má dájọ́ sí mọ́ ká ètè ṣe nǹkan tá a fẹ́ ṣe God bless you all I love you. ọ̀rọ̀ bàbá Ládọjà àti ọ̀rọ̀ Aláàfin náà ni mo tún máa sọ ṣe rí gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn tẹ́ wá bú mi tẹ́ sọ̀rọ̀ ọdún 2026 lélẹ́yìí o bọ̀bọ̀ kan bú àmì ó sá kẹ́kẹ́ báyìí ó ní Ògún ló máa pa bàbá òun ó ti wá gbàgbé pọ́ ọmọ Ògún lèmi Ògún ń fẹ́ jẹ ọmọ rẹ̀ wẹ̀ torí ìdómọ̀ Ògún lèmi Akínlájà ipò tó ń pa ọmọ yẹ́ tó torí ọmọ lọ́mọ ìwọ tó o bá fẹ́ bú mi tó o bá fẹ́ ṣépè fún mi yóò sọ pé o ní arọ́bí o dẹ̀ ní aképè tó dáa torí ọ̀dà wàásù máa padà ṣẹ lórí ẹni nítorí èmi ò nílò èdè kankan ju àdàbí fún yín lọ nítorí àdàbí èmi ìmọ̀ẹ́rì mi ìbẹ́ sọ̀rọ̀ bàbá ò ṣe Gọ̀vnà Ládọjà kò dẹ́ ṣe Olúbàdàn bàbá ò ṣe Aláàfin ẹ̀tọ́ mọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ̀tọ́ mọ́dílé ọba kankan bàbá yín kò jẹ́ baálẹ̀ rí ìyálàyà yín kò gbóòórùn ẹ̀ rí kò sí tírèsì ẹ̀ nínú ẹbí yín rí débi pé tá bá sọ̀rọ̀ tí ẹ bá sọ̀rọ̀ onílàákàyè àwọn ọlọ́gbọ́n náà ló máa dá ẹran lóhùn mugàn ló máa wá bẹ́ẹ̀ àmọ́ tó bá di stage kan sì máa pèsè gbogbo picture yín papọ̀ máa wá kó bẹ́ẹ̀ máa ní kó bá mi rọ̀jò ìpele yín lórí tí yín kọ́ ni mo bá wá bàbá mi Ládọjà máa will continue talking until tẹ bá listen sí mi mo ti sọ mi ò ní bú Ìbàdàn rárá Ọlọ́run ní jẹ́ torí mi mo mọ àṣà mo mọ ìṣe mo dẹ̀ mọ ipa tí Ìbàdàn àtọ̀yọ́jọ kó pọ̀ àwọn ọmọ wèrè tọ́ṣẹ̀ wà ní ayé yìí ò lè wá dé àwọn ọmọ mi ò mọ̀ tán kó máa sọ̀rọ̀ àwa mo mọ nǹkan tí mo lè sọ tó lè bí ara ojúlùmọ̀ àtọmọ Ìbàdàn even àwọn ọmọ Ọ̀yọ́ tó lè bí wọ́n nú ègèsì bàbá wa Ládọjà mo mọ̀ bọ́ mi ò ní sọ torí irú àwa yìí wọ́n gbé àwa ara ná ọmọ àgbà ni wá àwọn òde ń tẹ aṣọ àgbà mọ́lẹ̀ kódà nígbà tí mo sọ̀rọ̀ nígbà tí padà ní ààrẹ ìwọ ló ṣe kéde ọ̀rọ̀ tí mo sọ ò ní ṣe èébú lágbájá òun ṣe báyìí ni mo sọ tàmọ̀dún ó ṣe báyìí ni ṣé èébú nìyẹn ni gbogbo wọn fọwọ́ bọ́ tàbí iná wẹ́dà bàbá mi Ládọjà mo sì máa bá ẹ sọ̀rọ̀ tẹ máa fi gbọ́ kódà mi ní mà láti ṣe fídíò yìí fún yín tó ẹ̀mẹ́rin sẹ́ẹ̀ márùn gan bó ṣe tún lọ tí mo lọ gbé ọmọ yín skul mo tún wò pé màá tún bá bàbá sọ̀rọ̀ bàbá Ládọjà mo fi Ọlọ́run búra èmi ò lálàá o mo kàn wòye ní òye tí mo wá wò yẹn gẹ́gẹ́ bí ẹ̀yin àgbà tẹ́ máa sọ pé òye làgbà ń wò òye tí mo wò yẹn mo wo gbogbo ilẹ̀ Yorùbá pátá mo rí pé bàbá Tinubu nìkan ló lè stọ́ọ̀pù àwọ̀ yìí ẹ̀yin náà tẹ́ jẹ́ bàbá wa bàbá Ládọjà mo bẹ̀ yín torí Ọlọ́run mo rí fọ́nrán kan tó sọ pé bóyá ẹni it wasn't intention pé kò ṣe intention yín ni ìgbà yẹn ra well I lè understand because èmi náà tún fojú wo àwọn fídíò yẹn but mo mọ̀ pé ìsáídà kí bàbá máa rí Aláàfin because ìgbà tí mo rí mo sì rí pé bàbá Ládọjà sì ṣe báyìí ó forí kí Aláàfin
that one is even respect. Kì í ṣe pé kàn yé báyìí bàbá tún sọ ní báyìí ni ká gbàlagbà ṣe rí báyìí mo tún rí pé ọ̀n forí kí Aláàfin wàláì mo tún fídíò yẹn wò èèyàn kan ló pè mí sákèésí jọ wọ́n pè mí sákèésí pé kán rí pé bàbá mú ọ̀pá dání wọ́n mú ìrùkẹ̀rẹ̀ dání. I was surprised gan pé mo ò rí ìrùkẹ̀rẹ̀ lọ́wọ́ kábíyèsí Aláàfin. Ìrùkẹ̀rẹ̀ wà lọ́wọ́ wọn bọ̀ wọn lo ìrùkẹ̀rẹ̀ yẹn. Màá tún fẹ́lẹ́ náà advice bàbá mi kan ọ̀rọ̀ advice lẹ́yìn nǹkan lélẹ̀ kábíyèsí ẹ̀yin náà ti mọ̀ pé ìrùkẹ̀rẹ̀ la fi ń kọ́ba adé orí la fi ń mọba ìrùkẹ̀rẹ̀ la fi ń kíjòyè ìrùkẹ̀rẹ̀ lọ́ba máa fi ń gbára wọn tẹ bá wọn àmọ́ ibo wọn á ṣe báyìí wọn á ṣe báyìí wọn á ṣe báyìí bàbá mi Ládọjà ẹjọ́ mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ̀yin náà lẹ sì máa bá wa ṣe kínní ẹ̀yin ni àgbà tẹ̀mí sì rí bàbá èmi mọ̀ pé burú o wọn lẹ burú dáadáa mo dẹ̀ tó mọ̀ àrínú wáyín gbàgbẹ̀rẹ̀ ọ̀kábíyèsí ẹjọ́ ẹ̀yin náà lẹ tún máa bá wa ṣe kínní kó tó di pé ní kálukú ti ẹ̀ pín kó tó di pé Ọ̀yọ́ lọ Ìbàdàn lọ bàbá bẹ́ẹ̀ wọlé lẹ́tì request fún Ìbàdàn state àwa náà fẹ́ Ọ̀yọ́ state kábíyèsí Olúbàdàn of Ìbàdàn ebi mọ̀ pé ọmọ Ìbàdàn tún máa wá bí wọn lọ́rọ̀ tí mo sọ ò dá bọ̀ ẹni tó bá gbọ́n tó bá nílà ká mọ̀ pé onílàáká ilé mi àwọn ọlọ́pọlọ dẹ̀ ni mo fẹ́ kọ́ máa wà á péjì mi ìjọ tó o máa ọ̀rọ̀ tó máa gbọ́ tó máa ṣe láǹfààní gan wà bọ̀gbà tó o bá ti fẹ́ gbọ́ màá máa yọ yín màá máa blọ́ọ̀kì yín ni bọ̀ àwọn kan ní kí n má yọ yín kí n fi yín lẹ̀ ẹ̀sìn òjò ẹ̀sìn yín fẹ́ ẹ sú ẹ máa ṣépè fún ẹni tẹ́ ẹ mọ̀ ẹni tí ò rí ti yín rò ẹni tẹ́yìn àti ẹbí yín ò jọ papọ̀ ẹ máa ṣépè fún bàbá mi Ládọjà ẹjọ́ mo fẹ́ kẹ́ ẹ pé gbogbo àwọn lọ́balọ́ba yìí ẹ lo pọ́wà pé ẹ ti ṣe gọ́fúnà rí ẹ lo pọ́wà pé olóṣèlú gidi ni yín ẹ lè bá bàbá Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ kó ní báwo ni títí ẹ ṣe jẹ́ Ládọjà bàbá Olúbàdàn of Ìbàdàn ẹ tíra láti ṣe kínní ẹ pé gbogbo àwọn ọba tí wọ́n ní grudges tí gbogbo ìkùnsínú ìwà ẹ pé oníkálukú jókòó Aláàfin wà nínú Ọ̀yọ́ Aláàfin Yorùbá nínú òótọ́ bọ̀ àṣẹ bàbá òjúnú Ọ̀yọ́ lọ bàbá mi Ládọjà àṣẹ yín òjúnú Ìbàdàn lọ àṣẹ onírìṣà òjúnú Ilé Ifẹ̀ lọ àṣẹ lẹ́kọ̀ọ́ òjúnú Èkó lọ àṣẹ Olúwo òjúnú Èkó lọ àkójúnú Ìwó lọ àṣẹ gbogbo àwọn ọba yẹn òjúnú ìlú wọn lọ nísìn ó tún lójú ọba gan tó lè ṣe bákanbàkan nílùú ẹ̀ báyìí àwọn ayágbé lọ́kọ̀ọ̀tù ni ìyẹn lọ bẹ́ẹ̀ bàbá mi Ládọjà ẹ jọ̀ọ́ má máa tẹnu mọ́ ẹ bá mi pe gbogbo àwọn ọba yìí kẹ́ parí awọ yìí ní àsìkò tẹ́yìn wà yìí káti ẹ̀rí pé lé lẹ́gẹ́sì tó dá sílẹ̀ pé bàbá Ọládìlú Ládọjà olóparí gbogbo ìjà ọba nǹkan tí mo fẹ́ fún yín nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì bàbá ti request fún Ìbàdàn state àwa náà nídìí Ọ̀yọ́ state wa kó tó wá di pò ṣẹlẹ̀ rotation lọ́balọ́ba ti wà ẹ jẹ́ àṣẹ rotation governorship náà ẹ lè wá bú mi o Ìbàdàn ò lè máa jẹ gọ́vnà lọ títí ó ti tó gẹ́ ìlú bàbá tèmi náà kú òlójú kan díẹ̀díẹ̀ là ń rí bẹ́ẹ̀ gọ́vnà Ṣèyí Mákindé gbogbo owó tí gọ́vnà bá rí Ìbàdàn náà ń túnṣe náà mélòó wá lọ́yọ́ tí wọ́n lè ṣe Ọ̀yọ́ káà náà ti dàbí small London a lot of things tó ń gàn níbàdàn kò gàn lọ́yọ́ náà Ìbàdàn yìí náà láti máa jẹ gọ́vnà Ìbàdàn yìí náà ti ń jẹ deputy gbogbo àwọn power láti bí 1 2 3 4 Ìbàdàn náà mú ẹ jẹ́ ká ṣe ẹjọ́ ẹ jẹ́ kí rotation yẹn náà ẹ fi yẹn náà sínú board báyìí gbogbo ẹ̀yin board tẹ́ ti ń gbọ́ mi gbogbo ẹ̀yin House of Representatives ẹ fi eléyìí náà sínú board pé ẹ jẹ́ kí rotation wá gbogbo Òkè Ògùn wà bẹ́ẹ̀ wọn ò jẹ́ gọ́vnà Ọ̀yọ́ nínú Ọ̀yọ́ ọmọ tó bí nínú Ọ̀yọ́ sì tì lẹ́ni wọn ò jẹ́ gọ́vnà rí ẹ jẹ́ kí eléyìí náà ṣẹlẹ̀ ẹ jà fún gbogbo ẹ̀yin èèyàn wa ẹ̀yin àbúrò wa ẹ̀yin ẹ̀gbọ́n wa tẹ́ wà ní house what are you guys doing?